ọmọ nàìjíríà yìí ti dáràn nílùú òyìnbó ìyàwó rẹ̀ ni wọ́n ló lù pa títí di àkókò tá à ń kóròyìn yọ lọ́wọ́ ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè New Market nílùú Suffolk lórílẹ̀‐èdè United Kingdom ní ọkọ ìyàwó kan ọ̀gbẹ́ni David Olúbùnmi Abọ́dúndé ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta tó lu ìyàwó rẹ̀ olóògbé Táíwò Owóẹ̀yẹ Abọ́dúndé pa nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan wà báyìí tó ń ràn wọ́n lọ́wọ́ nípa ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́. Bákan náà ni àwọn aláṣẹ ìlú náà ti láwọn máa tó ṣèdájọ́ lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan afurasí ọ̀daràn ọ̀hún kí ọ̀sẹ̀ yìí tó parí. Aláròyé gbọ́ pé agbègbè Ìgògò Èkìtì níjọba ìbílẹ̀ Mọ̀bà ni olóògbé ọ̀hún ti wá nígbà tí ọkọ rẹ̀ wá láti agbègbè Ìpótí Èkìtì níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò Èkìtì. Ọdún 2004 làwọn méjèèjì pàdé ara wọn níbi ètò pàtàkì kan ní ṣọ́ọ̀ṣì Seventh Day Adventist nílùú Ọ̀tún Èkìtì. Lẹ́yìn tí wọ́n yọ ara wọn lọ́rẹ̀ẹ́ fún ìgbà díẹ̀ àwọn méjèèjì ṣègbéyàwó tí wọ́n sì di tọkọtaya. Lẹ́yìn ọmọ mẹ́ta ni olóògbé láǹfààní láti lọ sókè òkun láti lọ ṣiṣẹ́ nọ́ọ̀sì tó ń ṣe ní Nàìjíríà tẹ́lẹ̀. Inú oṣù kọkànlá ọdún 2022 yìí ni ọ̀gbẹ́ni Olúbùnmi tó lọ bá ìyàwó rẹ̀ níbi tó wà nílùú òyìnbó pẹ̀lú ọmọ mẹ́ta tó wà láàrin ìgbéyàwó àwọn méjèèjì. Kò pẹ́ rárá tí ọkọ olóògbé náà délùú òyìnbó tí onírúurú asọ̀ àti ìjà fi ń wáyé láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí wọ́n ń parí rẹ̀ láàrin ara wọn láì jẹ́ kí ẹnìkankan mọ̀ sí i. Lára àwọn ẹ̀sùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí Olúbùnmi máa ń fi kan ìyàwó rẹ̀ ni pé ìrìn ẹsẹ̀ rẹ̀ kò mọ́ àti pé ṣe ló kàn máa lọ fámíà láì nídìí. Jí gbogbo ẹ̀ lọ ó ní kì í bọ̀wọ̀ fóun nínú ilé mọ́ gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣe nígbà táwọn jọ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀. Gbogbo àlàyé tí olóògbé náà sì ń ṣe fọ́kọ rẹ̀ pé ìgbé ayé ìlú òyìnbó táwọn wà yíyàtọ̀ gédégbé sí tilẹ̀ Nàìjíríà ní kò wọ Olúbùnmi létí rárá. Wọ́n ní ohun tí olóògbé náà ń sọ fọ́kọ rẹ̀ ni pé àwọn á jọ máa pín owó ohun gbogbo san nínú ilé ni kó lè bá a rọrùn fáwọn méjèèjì. Ṣùgbọ́n nígbà tí Olúbùnmi kò yéé lu ìyàwó rẹ̀ nítorí àwọn ohun tó ń ṣe nínú ilé ló mú kí olóògbé náà lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn àwọn ọlọ́pàá agbègbè Suffolk lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 2023 yìí. Lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá ti fọwọ́ òfin mú ọkọ olóògbé náà lórí ẹ̀sùn pé ó ń lu ìyàwó rẹ̀ nínú ilé. Lẹ́yìn tí wọ́n fọ̀rọ̀ wá Olúbùnmi lẹ́nu wò fún àìmọye wákàtí ni wọ́n jù ú sílẹ̀ pé kó máa lọ sílé ṣùgbọ́n tí wọ́n kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ tún máa dúnkòokò mọ́ ìyàwó rẹ̀ nínú ilé tàbí níbikíbi mọ́. Bákan náà ni wọ́n sọ fún un pé kò gbọ́dọ̀ délé tí olóògbé náà ń gbé tó wà lójúlé 235 òpópó New Market títí táwọn fi máa báwọn méjèèjì parí ìjà tó ń lọ láàrin wọn. Wọ́n ní bó bá fẹ́ ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ kó rí i dájú pé ẹnìkan wà láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n ṣe làwọn ọlọ́pàá agbègbè náà gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ àwọn olùgbé àdúgbò láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2023. Nígbà tí wọ́n délé náà ni wọ́n bá òkú olóògbé nílẹ̀ gbalaja. Gbogbo akitiyan wọn láti jí i sáyé ló já sí pàbó. Bákan náà ni wọ́n bá ọkọ olóògbé náà nínú ilé tí wọ́n sì fọwọ́ òfin mú un jù sáhàámọ́ wọn báyìí. Àwọn ọlọ́pàá agbègbè náà ti láwọn máa túṣu ọ̀rọ̀ ikú olóògbé ọ̀hún lẹ́sàlẹ̀ ìkòkò láti mọ ipa burúkú tí Olúbùnmi kó nínú ikú tó pa ìyàwó rẹ̀ lójijì àti láìpẹ́ ọjọ́ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.